Abubakar ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ ní kóòtù èyí lohun tó ṣe. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kejìlá yìí ni arákùnrin kan Alhaji Abdullahi wọ́ ọkùnrin kan Abubakar Hussein lọ síwájú ilé-ẹjọ́ upper area tó wà lágbègbè Wàrà nílùú Ìlọrin tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara fún ẹ̀sùn pé ó lu òun ní jìbìtì mílíọ̀nù 4.5 náírà $4,100,000 naira. Gẹ́gẹ́ bí agbèfọ́ba Ìwàlóye ṣe ṣàlàyé, ó ní Abubakar Hussein ló wáá bá oníbàárà òun pé òun ní ilẹ̀ kan tóun fẹ́ tà lágbègbè Ashadam nílùú Ìlọrin àti pé mílíọ̀nù 4.1 náírà ni òun fẹ́ ta ilẹ̀ náà tí gbogbo ìwé rẹ̀ sì pé pérépéré. Abubakar gba owó yìí lọ́wọ́ Alhaji Abdullahi pẹ̀lú àdéhùn pé yóò ta ilẹ̀ náà fún un, ṣùgbọ́n àlọ owó náà ni wọ́n rí, wọn kò rí ilẹ̀ tó san owó ẹ̀. Ìwàlóye tẹ̀síwájú pé lẹ́yìn oṣù kan tí Abubakar gba owó ló tún béèrè fún mílíọ̀nù 2 náírà lọ́wọ́ oníbàárà òun tó sì sọ fún Alhaji pé òun ti ná mílíọ̀nù 2 sórí ilẹ̀ tó fẹ́ tà òun. Ó ní títí di bí a ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti ilẹ̀ ni o àti owó ni kò tẹ oníbàárà òun lọ́wọ́. Nígbà tó ń fèsì, olùjẹ́jọ́ lòun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun. Ó rọ kóòtù pé kí wọ́n fóun ní ààyè bẹ́ẹ̀lì kó máa ti ilé wá jẹ́jọ́, ṣùgbọ́n lọ́ọ̀yà tó ń ṣojú fún Alhaji Abdullahi agbèfọ́ba Ìwàlóye tako èyí. Ó ní kí adájọ́ má fún Abubakar ní bẹ́ẹ̀lì nítorí ó lè sá lọ tàbí kó má tẹ̀lé àwọn òfin tó de bẹ́ẹ̀lì tí wọ́n bá fún un. Bí adájọ́ Akínyẹmí ṣe gbọ́ èyí ló ní kí wọ́n máa gbé olùjẹ́jọ́ náà lọ sọ́gbà ẹ̀wọ̀n. Ó sì sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú nígbà tí yóò máa gbọ́ ẹjọ́ lórí bẹ́ẹ̀lì tó lóun fẹ́ gbà. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.